alábẹ̀sàárẹ̀ wa Muyideen ó ṣe dáadáa ó dẹ̀ tún fi ojú àwọn àfà ó tún fojú wọn gbolẹ̀ ó ṣe stubborn báyìí náà sẹ́rí ọmọ Muyideen kò ní àyàwó rárá kò lójú ti gangan ó dẹ̀ tún bóde ó dẹ̀ tún bójú àwọn àfà ó sì bójú àwọn àfà rẹ̀ jẹ́ kódà náà kódà Muyideen kódà náà why you do it kódà náà bẹ́ẹ̀ ni jàre alájà olórí ibú ní òfin sàkàtì ẹ máa gbọ́ àti sọ ó ní nǹkan méjì lẹ́yìn lè ṣe fún owó mo ń sọ̀rọ̀ ìjọsìn wọn ni mo ń ṣépè fún ọ ẹnì kò ní fojú olóore rẹ̀ gúngi kó tó rà ánú mọ́ TikTok page ń ká máa bóun fọlọ ẹgbọ́ lẹ́nu ẹ̀ ọ̀ya. ṣé ẹ gbọ́ mi báyìí nìsín ẹ tí ò bá di ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí báńkì àkáǹtì mi ẹ gbọ́ báyìí ẹni yẹn ní láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift lójú programu TikTok. So lẹ́yìn yẹn ẹ gbọ́ mi báyẹn ká bá gbọ́dọ̀ sọ wípé a tó fẹ́ máa jà fún ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn kan àti pé a fẹ́ máa ẹgẹ́ pé a fẹ́ máa mọ ẹnu lọ sí ọ̀rọ̀ tó ti kú ibi kú ibi kan ọ̀rọ̀ tó ti kú ibi lọ́rọ̀. ẹ máa gbọ́ tó wí ó ní ẹ̀tọ́ wo ló tiẹ̀ fẹ́ jà sí ẹ̀tọ́ wo mo dé inú ọgbà Àgbàlá Gabriel mo rí ibi tí wọ́n kọ́ ilé Muyideen sí mo rí pé gbogbo àwọn ará bí wọ́n fẹ́ bà Àgbàlá Gabriel ló kọjá ni àwọn mùsùlùmí tí ì ṣe gbé Àgbàlá Gabriel gẹ́ lọ́bọ̀ ẹ̀ kọ́lé kì í ṣe kó ló bùn ọ́ nílẹ̀ ilé ìwé bẹ́lẹ̀ fàrúmẹ́ǹtì bíi tí. yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ sánlẹ̀ ọkọ yọkẹ́ auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Muyideen ní charger fans àwọn afáàrẹ̀ gbogbo ayé ẹ jẹ́ ká wà straight forward o mo ní mo ní náà màláka náà màláka ẹni ọba wa sọ̀rọ̀ èèyàn fún ọ láì dáa gbà pé yóò sọ̀rọ̀ tiẹ̀ náà láì dáa ọjọ́ tí Muyideen fún Àgbàlá Gabriel ní súná tí ì ṣe tiẹ̀ tí ń fojú olóore egungi mo ní ìsìláàmù ọkọ wa pé a sọ̀pọ̀tì ẹni bíi bó tiẹ̀ jẹ́ pé ta lọ́lọ́run náà ń wá bò lóun náà ṣe fẹ́ wọnú ìsìláàmù látara kọjọ́ ọmọ mùsùlùmí tó ń hate Islam látara àwọn tójú tiẹ̀ náà ti rí ni o torí tẹ́kọ̀ọ́sẹ́ tí ó fi léèrè tí ò ní rí sọ o ẹ̀yin àbá wa ẹgbọ́n tí Muyideen wí ẹgbọ́n tí Muyideen chájà wí ó ní better life ẹ̀ fóun ó ní better life ẹ̀ fóun tó bá jẹ́ pé ìrìn àjò àtúnṣe yìí tẹ́ ẹ bá rí bó ti yẹ kẹrin mo sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó yẹ kẹ́ mú Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel ni ẹ̀sìn kan náà pa wọ́n pọ̀ ìrí yẹn bí wèrè ìlà Àgbàlá Gabriel rí Muyideen táànù rẹ̀ sẹ́ kò polówó Jésù fún kò ní ọmọ ọ̀bọ̀ ṣọ́ọ̀ṣì ọlẹ́bí àti sànú rẹ̀ ni adẹ̀ wíru ẹ̀ wíru ọ̀yá bó wà ní báyìí ọ̀rọ̀ àgbà bí ọba ṣẹ láàárọ̀ yóò ṣẹ lálẹ́.